Bàbẹ́là láwà nílé àgọ́dọ̀. Bàbẹ́là láwà tàti ń kéde tàti ń káṣà. Bàbẹ́là láwà tàti ń gbédè tàti ń gbàṣà. Lárugẹ Bàbẹ́là láwà tàti ń kéde tàti ń fàkọyọ. Bàbẹ́là láwà. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Máa Sọ Òyìnbó. Lónìí a ní àlejò tuntun. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Bí ẹ bá ṣe ń ṣe àwọn ìbéèrè ni owó yín á máa lọ sílẹ̀. Àbí tí ẹ ń fi èdè míì sí èdè Yorùbá. Olófòfó wà ń bí láti rí dájú wípé ẹ mówó lọlé, ẹ tí bẹ̀rẹ̀ tí mọ́jú láti rí pé ẹ mówó lọlé, ṣùgbọ́n ọ̀rẹ́ yín ni o, ọ̀rẹ́ yín ni ó máa rí dájú pé òun ràn yín lọ́wọ́ láti lè jẹ́ kí ẹ gba àwọn ìbéèrè tí à ń tarí sọ́dọ̀ yín. Ìbéèrè 10 la ní àǹfààní láti dáhùn. Lẹ́yìn tẹ́ bá ti dáhùn ìbéèrè 10, ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan di tiyín ni. Kò jù bẹ́ẹ̀ lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Kí lorúkọ yín? Ọlámídé Adémọ́lá lorúkọ mi. Ọlámídé Adémọ́lá, ẹ ti múra wa wá lónìí. Ṣé sẹ̀lẹ̀ ni yín ni? Rárá o. Ìjọ wo lẹ ń ṣe? Ìjọ ọmọlẹ́yìn Kristi náà ni. Ó dáa, ó dáa. Níbo lẹ ti wá? Mo jẹ́ ọmọ ìlú Ògbómọ̀ṣọ́, Ajílété, ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó dáa. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ tí mo ń ṣe pọ̀, ọ̀nà kò wọ́jà ní mí. Lákọ̀ọ́kọ́, mo jẹ́ akàròyìn nílé iṣẹ́ amóhùnmáwòrán NTA ti ìlú Àkúrẹ́ ní àárín yìí. Ẹlẹ́kejì, mo jẹ́ olùkọ́ èdè Yorùbá. Àti wọ̀. Káàkà díẹ̀ kàdákẹ́, mo ní iléeṣẹ́ kékeré kan tó ti ń ṣe àtúnṣe aṣọ. A máa ń bá ní fọṣọ, a máa ń bá ní lọṣọ. Kí lẹ wá ṣe ń bí? Mo wá fún ìdíje Máa Sọ Òyìnbó. Ẹ fẹ́ wá jẹ owó wa? Tó bá wo Elédùmarè. Kí lolùkọ́ Yorùbá wá ṣe ń bí? Kí ni olùkọ́ Yorùbá wá ṣe ní orí ètò yìí? Ọ̀gá, ṣé bí ká fọwọ́ wẹ ọwọ́ báyìí lọ́wọ́ fi? Irú ọwọ́ wo lẹ fẹ́ wọ̀ ẹ̀? Ẹ fẹ́ jẹ owó ẹ lẹ́fẹ́ wẹ̀wọ́. Ẹ máa gbọ́wọ́ yín kúrò mi àwẹ̀ ọwọ́ kí lẹ fẹ́ wẹ̀? Olófòfó dá kínní padà. Ó dáa, jẹ́ ká bẹ̀rẹ̀ ní ibi lẹ́bẹ́ tán tí wọ́n ti ń mọ̀lẹ̀ jẹ. Ìbéèrè 10 yẹ kọ́ bẹ̀rẹ̀. Èwo ni mo ń bẹ̀? Èyí tẹ́ bá ìbéèrè kélòó? Ọgọ́ta. Kejìdínlọ́gọ́ta. Kí ló ń pè yẹn? Kí n ka ìbéèrè tó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Kí ni Yorùbá ń pè ní àdìtú? Ohun tí Yorùbá ń pè ládìtú ni ọ̀rọ̀ tó ta kókó, tó ṣókùnkùn, tó jẹ́ wípé bí èèyàn ò bá ronú jinlẹ̀ kò lè yé débi pé yóò túmọ̀ rẹ̀. Wọ́n wá ń pè ní kí ni? Àdìtú. Kí ni wọ́n ń pè ní Gẹ̀ẹ́sì? Àdìtú ni wọ́n ń pè ní Gẹ̀ẹ́sì. Èyí ni kẹ́ wá ìtumọ̀ èdè Gẹ̀ẹ́sì fún. Ṣé máa ṣáà ní parẹ́ báyìí? Mo ní kí náà ń pè ní Gẹ̀ẹ́sì wọ́n láti di tú. Rárá, wọn ò wá síbí láti wá sọ èdè Gẹ̀ẹ́sì. Wọ́n gbà ọ́. Ó dáa. Ó ní kẹ́ ẹ tú sọ. Kí n tún kí ni sọ? Nǹkan tẹ́ ẹ sọ tẹ́ ní kí ni ẹ tú sọ. Ohun tó ta kókó. Ṣé tó ta kókó ni? Ọ̀rọ̀ tó ta kókó, tó ṣókùnkùn, tó nílò àròjinlẹ̀ ni Yorùbá ń pè ní àdìtú. Wọ́n gbà. Nǹkan tó ń dì
tó ṣòro láti tú. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó nílò láti tú. tó nílò láti tú tí wọ́n nílò láti tú ṣùgbọ́n tí wọ́n ò rí tú tó ṣòro láti tú wọ́n wá sọ pé àdìtú. ó dà ẹ ṣeun. ó kù 9. ìbéèrè kelo. ìbéèrè 24. 24. parí òwe yìí. Ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń kiri. Tí Yorùbá bá sọ wípé tó má pàwé pé ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń kiri, wọ́n á parí ẹ̀ pé a kọ́kọ́ fọ̀tínú ká tó fọ̀tòdé. Inú wípé tá bá jẹun la kọ́kọ́ fọ̀tínú nù. Ọlọ́ṣẹ́ tó ń kiri àfẹ́ tá bá ra ọṣẹ ìta la fi fọ̀. Ṣùgbọ́n àkọ́kọ́ a gbọ́dọ̀ fọ ọ̀tínú ká tó fọ̀tòdé. ká tó fọ̀tòdé. Ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń kiri, a kọ́kọ́ fọ̀tínú ká tó fọ̀tòdé. ká tó fọ̀tòdé. Ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń kiri, tí mi ò bá fọ̀tínú báwo ni ó ṣe fọ̀tòdé. wọ́n máa gbà. nígbà wo ní ilé ẹ̀kọ́ olè lọ. Ṣé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀? láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo lọ èdè Gẹ̀ẹ́sì ni wọ́n sọ. ẹ sọ. Ṣé àwọn mo láǹfààní láti lè sọ? ẹ sọ. ẹ má jẹ́ kí n sọ. Mo lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ní ìlú Ògbómọ̀ṣọ́. Lẹ́yìn náà ni mo lọ sí ilé ìwé girama ti Ògbómọ̀ṣọ́ gangan. Lẹ́yìn náà mo lọ sí ilé ìwé fásitì ìpínlẹ̀ Èkìtì nílùú Adó Èkìtì nípínlẹ̀ Èkìtì gangan. lọ́dún wo lẹ ṣe tán? Mo ṣe tán ní ó ti tó ọdún méjì sẹ́yìn mo ṣe tán. Ọdún méjì sẹ́yìn. ọdún wo? Èdè Gẹ̀ẹ́sì ni màá fi pè báwọn. ẹ pè é. Mo ò fẹ́ pè. mo fẹ́ mọ ọdún yẹn gangan. Ẹ sáwọn ọdún tá a wà yìí. bẹ́ẹ̀ ni. Ẹ yọ ọdún méjì kúrò ń bẹ̀. kí ni ọdún yẹn báyìí? ó dà kí ni 2021 ní Yorùbá? Ẹgbẹ̀rún méjì ó lé mọ́kànlélógún. Gẹ́gẹ́ bí ilé ìbéèrè. ó dà bá mi lọ sí ìbéèrè tó kàn. ọ̀gá yìí fẹ́ jẹ gbogbo wa. ìbéèrè kelo. Àádọ́rin. ó yá. Kí ni àkọlé orúkọ ọba ìlú Ẹdẹ? Tìmì. wọ́n gbà. ẹ ṣé o. ó yá báyìí fún wọn ní ìbéèrè mi. àyà wọn ń já lọ. ìbéèrè kélòó nìyẹn? 1,100. 1,100. Léyìí pàkàṣọ. ṣé ẹ mọ̀? N ò mọ̀ tààrà. Tí n bá máa ṣe àgbékalẹ̀ rẹ̀ lérò tèmi ló kù. ó yá. Parí òwe yìí. A sọ̀rọ̀ kẹ́lẹ́ bojú wògbé. Bọ́ba yóò rí ọ̀tọ̀ ń wò. Olófòfó. ọwọ́ olófò tí ń yá látọ̀rọ̀. Olófòfó tí ń retí kó o parẹ́ ni. Kò sí ìyọnu. A sọ̀rọ̀ kẹ́lẹ́ bojú wògbé, ìgbẹ́ kì í rò, ẹni a bá wí fún ní ìṣekú pa ni àbí ní rojọ́ kiri. Ìmọ̀ olópin. ṣé ó yé yín? A sọ̀rọ̀ kẹ́lẹ́, èmi àti yín a fẹ́ ní ọ̀rọ̀, mo wá ń wo kí ni ìgbẹ́? Bóyá ẹ gbójú wo kọ̀rọ̀.
kí ni ìgbẹ́? Inú igbó. A sọ̀rọ̀ kẹ́lẹ́ bojú wò gbẹ́, ó fẹ́ báyàn sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, ó wá ń wò, òun wò gbẹ́, òun wò káàkiri. Bíi pé ògiri létí. Bíi pé ògiri létí. Ìgbẹ́ kì í rò, inú igbó yẹn ò ní sọ̀rọ̀. Ọmọ èèyàn náà ni ó sọ. Ẹni tó ń bá sọ̀rọ̀ gangan ló lè lọ rojọ́ ẹ̀ kiri. Ìdí ni pé ẹ máa tó bá ń bẹ tèmi àti yín bá ń sọ̀rọ̀, ẹ̀yin gan-an ni ẹ̀yin gangan lọ lọ́rọ̀ mi kì í ṣe àyíká. Iṣẹ́ olófòfó. Ó yá sọ̀rọ̀ kẹ́lẹ́ bojú wò gbẹ́ ìgbẹ́ kì í rò, ẹni abáwí fún ní rojọ́ kiri àbí ní ṣekú pani. Ó yá. Kí ló dé? Ìbéèrè kelo nìyẹn? 43. 43. Láàdọ́rùn. Ẹ má bínú. 43. Lóyà. A ní kó mú wá ó ní kò sí. A ní kó gbà òun tẹ́wọ́. A ní kó gbà. Téèyàn tó bá ní kéèyàn gbà ṣé kò ní tẹ́wọ́ ni. Bó ṣe rí náà ni mo sọ. A ní kó mú wá ó ní kò sí. Máa ń parẹ́. Kí ló dé? A ní kó gbà òun tẹ́wọ́. Ahun ni ẹni yẹn lójú alágbe. Ahun ni lójú alágbe. A ní kó mú wá ó ní kò sí. Nígbà tó bá ń kíyàn dídídídí pé kó mú wá mi ò ní. Má kì í mọ́ ahun ni. A ní kó mú wá ó ní kò sí. Ahun ni olúwa ẹ̀ lójú alágbe. Ta ni alágbe? Ẹni tí àwọn olórin tó ń tọrọ. Ṣé olórin ń tọrọ ni? Kì í ṣe gbogbo àwọn olórin ló ń tọrọ. Ẹ má sì mí gbọ́. Ẹ ti sọ ẹni olórin ń tọrọ. Ẹ má sì mí gbọ́. Olórin lèmi náà. Èmi náà mọ ọkọrin. Màá mọ kéwì. Bẹ́ẹ̀ ni. Kódà alájò tàtún ni mí. Nítorí náà a lè sọ pé gbogbo wọn lè alágbe o, ṣùgbọ́n ẹni tó bá ti ń ṣe irú àwọn kan tí mo kà sílẹ̀ hàn ojú alágbe ló pọ̀ jù tán fún mọ́ ń wò. Láyé àtijọ́ àbí báyìí? Láyé àtijọ́. Bẹ́ẹ̀ni. Ẹ kéwì fún wa. Ṣé ẹ kéwì fún mi àbí fún ètò wa? Kí lorúkọ yín? Morúkọ mi. Ẹ wá síbí morúkọ mi. Ṣé ti rí ayé? Kí n kéwì fún ètò àbí kí n kéwì fún. Ẹ ké fún ètò. Kí ni kán wò? Ibo ni kán wò? Kán wo bí? Ẹ wo bí kẹ̀kẹ́. Mo tún dé bí mo ti ń dé, mo tún ti bọ̀ lákọ̀tún ẹ kú ilé gbogbo mùtúmùwà. Káàbọ̀. Ohun kan pàtàkì ni mo mú tọ̀ yín wá tí mo fẹ́ ká jọ jàǹfààní ẹ̀. Iye Yorùbá ni mo fẹ́ polówó lóòrọ̀ tòní. Ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ mi ní kerégedé. Iye Yorùbá o, ìkànnì tó ti ń kọ́ni lọ́gbọ́n, ìkànnì tó ti ń lòye, ìkànnì tó ti ń ṣiṣẹ́ lórí ìdàgbàsókè èdè Yorùbá. Mo ní kẹ́ ẹ wá fetí yín léko, mo ní kẹ́ ẹ fìdílé nǹkan àbí kẹ́ ẹ fi nǹkan lédìí, kẹ́ ẹ wá fetí gbọ́yàwó ọ̀rọ̀. Ó pàtẹ́wọ́ ni. Kò ní pa á. Ó kì í síbẹ̀ bí ẹsẹ̀ ràgó. Ó yá bá mi fún wọn ní mi. Mélòó ló kù fún wọn báyìí? Ó kù 3 àbí mélòó? 4 tán yanyan. 4. Tèmi ti bá mi. Àwọn Yorùbá 4 ó yẹ kẹrin. Ìgbà wo tàbí àkókò wo ni Yorùbá ń pè ní ìgbà ìwáṣẹ̀? Tí o bá pe ìgbà kan ní ìgbà ìwáṣẹ̀, ayé àtijọ́, ìgbà tó ti pẹ́. Ìgbà tó ti pẹ́ tó jẹ́ pé àwa tójú wà lórókún. Bẹ́ẹ̀ ni. Àwa tá wà ní ayé òde òní, ìran tó wà láyé òde òní gan kò sẹ́ni tó mọ ìgbà tán pè nígbà ìwáṣẹ̀. Ṣé lè fọ́ ọ̀rọ̀ yìí? Kí n fọ́ sí wẹ́wẹ́. Ìgbà ìwáṣẹ̀, ìgbà tí a ṣẹ̀, tí ìran wa ṣẹ̀. Ó wọlé, ṣùgbọ́n ìgbà tí ìwà tó ṣẹ̀. Ìgbà tí ìwà ni bí a ṣe wá.
bó ṣe ṣẹ̀ ni kó gún wà. ogun wà. Ìgbà tí ìwà gún wà kò séèyàn tó mọ̀ gbà yẹn bẹ́ẹ̀ ni láyé tá a wà yìí àbí. tá bá ti sọ pé àwọn tó mọ̀ gbà náà wọ́n máa kò lè sí bí pa à ń gbọ́tàn lára lẹ́nu àwọn baba ńlá wa ni àwọn tó wà ń gbà náà wọn sì mọ́ láyé òde òní nígbà tí wàá ṣẹ̀. nígbà tí wàá ṣe àwọn tó wà ń gbà náà wọn sì ṣé mọ̀ pé ìwáṣẹ̀ náà ó tún lè pín tí tó bá di bí ìran mẹ́ta síbi àwa tá a wà ní ayé báyìí àwọn yẹn nígbà yẹn wọ́n á máa sọ pé ìgbà ìwáṣẹ̀ ní ìgbà tí wà yìí nígbà tí wà yìí. n tó lè mú ìran tó ń bọ̀ bẹ́ẹ̀ ìran mẹ́ta tó ń bọ̀ pé ìgbà tá a wà yìí ní ìgbà ìwáṣẹ̀ òun ni pé n tá bá fi lélẹ̀ lákòókò yìí tí wọ́n bá ń sọ̀rọ̀ ọba àkókò yìí ni wọ́n tọpinpin rẹ̀ wá wọn ò ní tọpinpin rẹ̀ lọ sí ọ̀hún sí ìgbà tá à ń sọ. ìgbà ìwáṣẹ̀ tá à ń sọ yìí kò séèyàn tó lè fi ojú sí nǹkan tó ń ṣẹlẹ̀ la máa fojú sí láti sọ pé ìgbà tí ìwáṣẹ̀. nǹkan tá a dé bá náà là ń ṣiṣẹ́ lé lórí. ó yé mi. púpọ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ tá à ń ṣe nísìn nǹkan tó ti wà ṣáájú àkókò yìí ni. nítorí náà àwọn nǹkan tó ti wà ṣáájú àkókò yìí náà là ń sọ̀rọ̀ ọba. ẹ ṣe. ó kù mélòó? mẹ́rin lẹ ló kù ní ìsìn. mẹ́rin ló kù báyìí. mẹ́rin ló kù báyìí. 1 2 3 4 5 kíní yìí ń pọ̀ sí o. ó yá ẹ wo ẹ̀dà ẹ̀ wà ń bí kí ni ẹ̀dà? kí ni ẹ̀dà? ẹ̀dà tí Yorùbá bá sọ pé ẹ̀dà bí kí a rí ohun kan tó tún jẹ́ pé a rí ohun kan míì tó jẹ́ pé nǹkan kan náà ni méjèèjì túmọ̀ sí nǹkan kan náà bàbá ṣe rí ohun àkọ́kọ́ náà láṣẹ rí ohun ẹ̀kejì ó kàn jẹ́ wípé Yorùbá máa ń sọ pé ní tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan bí kọ́pì bí ìlú gángan bẹ́ẹ̀ ṣe pé náà lédè Gẹ̀ẹ́sì nítorí pé ní ẹ̀dà náà ní kíni ní tẹ́ wíhùn. ó yá. ìbéèrè yìí. èwo ni. ó ṣe mí láàánú ìbéèrè kejì ó ṣe yín láàánú. ó ṣe mí láàánú. kí ló dé? torí pé ẹ ti gbà á. torí pé n ò mọ̀. ta ló kọ iṣẹ́ lóògùn ìṣẹ́. ní ọdún wo. ní ọdún wo. n ò mọ̀ ká má wulẹ̀ dènà pẹ̀lú. dènà pẹ̀lú odidi olùkọ́ Yorùbá. ó ṣe mí náà láàánú kò dùn mọ́ mi. kò dùn mọ́ mi. bàbá JF Ọdúnjọ. Ọdúnjọ. ẹ lè ka àròkọ yẹn. ọ̀pọ̀lọ́ ní tàbá débi odò. ìbéèrè kìlò. 100. 100 ó yá. wọ́n ní kí ni Yorùbá ọ̀rọ̀ tán kọ síbí. bàbá. gẹ̀rígẹ̀rí gẹrungẹrun. dúró. a lè pè ní gẹ̀rígẹ̀rí lóòótọ́. bẹ́ẹ̀ni torí iṣẹ́ wọn ni. torí iṣẹ́ wọn. ẹ ti gbọ́ yóbóró yóbó ń sìn àwa bèbí fẹ́ bá ẹjọ́ gbéra ńlẹ̀ kó dìde Ṣọlá mi là ń ké sí ọmọ gẹ̀rígẹ̀rí yóbóró mi yóò ń bó sí. mo rí ẹni yóò mẹ́. mo ti gbọ́ rí. kí lorúkọ Sandoka ló kọ ṣùgbọ́n a tún máa ń pè ní onígbàjámọ̀. ṣe é pé mo mọ̀ a jọ pé ní mo kàn fẹ́ kẹ́ tí mo bá pè ní onígbàjámọ̀ mo gbà tí mo bá pè ní gẹ̀rígẹ̀rí gẹrungẹrun iṣẹ́ ọwọ́ wọn náà ni torí iṣẹ́ ọwọ́ èèyàn náà la fi máa ń pè ní. bẹ́ẹ̀ni ó yá. ẹ ṣe. ó kù méjì inú mi dùn. ká má parọ́ ẹ̀yin lẹ ti gbowó jù níbí. àti parí ẹ̀ ó yá jẹ́ kó mu. àjò tó ń rọ̀ yìí tí ìdá ẹ ti ń sọ pé kò tó tànà. èwo nínú ẹ̀. olófòfó sọ̀rọ̀ ẹ o.
ìbéèrè kelo. kẹrìnlélọ́gọ́rùn-ún. Ó pakasọ. Kò lè pakasọ. Àánú owó yìí ń ṣe mí. Wọ́n ló pakasọ. Ó pakasọ. Ó dẹ̀ dùn mí. Ó wù mí kó jẹ́ bí lẹ máa. Ó wù mí náà. Ó wù mí ṣùgbọ́n ìbéèrè ọ̀hún. Brass. Idẹ. Olóòtú. Ó dún bí aago lórí mi wípé mo mọ̀ lóòótọ́. Olóòtú. Ó ní ó dún bí aago. Mo sì kọ àròkọ ọ̀kan lé kíní tá à ń wí lórí láì ní kò pẹ́ yìí. Idẹ. Nígbà tí mo wo sinimá àgbéléwò kan Ṣàwòrò Idẹ. Ṣàwòrò ìṣẹ̀rí sinimá yẹn ó yẹ kí n yọ ṣùgbọ́n a máa ń pè bẹ́ẹ̀ nílànà àfetíyá. Ṣùgbọ́n ó wù mí láti tó bá ṣe pé òkè ni mo wà. Òkè má gbọ́n yọ. Ẹ ṣeun. Ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí kò yẹ ká. Ẹ ṣeun. Idẹ. Ó dùn mí. Olófòfó. Ó yá. Òfófó kó parẹ́ ló mọ̀ òmò fúnfún kó sọ fún mi. Ṣé bó ń lo. Tó dìde olóòfó yìí ni. Èèyàn tó ń ràn yín lọ́wọ́ látàárọ̀. Ìrànlọ́wọ́ wo ni? Ìrànlọ́wọ́ wo ni pa ń ṣe fẹ́ pọ̀n? Bá a mú. Nǹkan tó rọ̀ èyí tí wọ́n tẹ́ mú gbẹ̀yìn ló rọ̀ jù. Ẹ mà ti kàròkọ lórí ẹ̀ láìpẹ́ yìí o. Ó yàtọ̀ sí eléyìí. Ó yàtọ̀ sí ń tẹ́ fún mi yìí. Kí ni? Ìbéèrè kẹtàlélọ́gọ́rùn-ún. Má ì tí parẹ́. Kìí ṣe mo sáwọn pé ara àwọn nǹkan tó wà nínú ẹran tó wà nínú èèyàn tó wà nínú wọn bí ìfun mọ́ra wọn ni ṣùgbọ́n orúkọ ẹ̀ ní pàtó ìyá mi a sì máa dárúkọ rẹ̀ tá bá pẹ́ dìé o. Ó yá tètè ẹ gbọ́ ìwé rí. Ìwé olófòfó torí ìyá mi a máa sọ tán bá pa adìyẹ nítorí mi wọ́n máa sọ pé ẹni tá bá torí ẹ̀ pa adìyẹ ìwé ní í jẹ. Ìwé ní í jẹ. Olófòfó ṣe lè kò dáa. Kí ló lè kò dáa. Ó gbìyànjú. Olófòfó ò sì bá mi rìnrìn àjò yìí. Ẹjọ́ rìn ni ó gbìyànjú fún yín. Inú mi dùn. Ṣẹ́rí ẹ wà lára àwọn tí ó jẹ́ ìwúrí fún mi fún èdè Yorùbá kì í ṣe wípé ẹ fi èdè míì kún èdè Yorùbá tí a sọ ní ẹnu ìgbà tí a fi ṣètò yìí ṣùgbọ́n nítorí àwọn ìbéèrè tí ẹ gbà ní kì í ṣe pé ẹ gba ìbéèrè yẹn kì í ṣe pé ẹ ní. Nímọ̀ nípa ẹ̀. Ó bíi pé ó fó. Ó bá mi lẹ́jà fún. Ó dùn mí. Ṣùgbọ́n eléyìí náà. Díẹ̀ tó nù nǹkan ní nǹkan. Nǹkan yín ni. Ẹ̀yin lẹ lówó. Èmi awakọ̀ àti ní nígbà tẹ́ bá ti dé bí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan kì í ṣòwò wa mọ́. Básìkò bá ṣe dá padà. Ẹ̀yin lẹ fi tafala. Báwo kò bá ṣe dá padà ìbá ní ká padà sẹ́yìn. Ẹ lè padà wá nígbà míì inú wa dùn láti tún gbà yín ní àlejò. A dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá sí orí ètò wa. A tún dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó jẹ́ wípé wọ́n ń pè wá tí wọ́n ń ṣe gbóríyìn fún wa tí wọ́n ń sọ wípé wọ́n fẹ́ràn nǹkan tí à ń ṣe. Lára wọn ni ìyá wa Ìyábọ̀dé Adéọlá Aníkúlápó Dubai làwọn wà wọ́n ní oríṣiríṣi ibi ni wọ́n ti ń pè wá àti ọ̀gbẹ́ni Moshood láti ìlú Amẹ́ríkà. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó jẹ́ wípé wọ́n ń ṣọwọ́ sí wa náà tó sọ pé mo fẹ́ràn nǹkan tó ń ṣe yìí ó gbà
kí o máa fún àwọn èèyàn nítorí kí ọrùn má lọ fò nígbà tí a bá ń fún àwọn èèyàn ní owó. A dúpẹ́ lọ́wọ́ màmá wa Ọmọlára Àjàyí, àwọn náà wà ní Amẹ́ríkà, tí wọ́n fi mi ò mọ̀ mo kàn rí túnútúnú tó dún pé kí ló dé, ta ni mo ní kán bá mi lọ sílé ìfowópamọ́ láti lọ sọ pé àwọn kan ti ṣe owó fi ránṣẹ́ sí mi o. Ní àbúrò wọn ọ̀jọ̀gbọ́n Gbénga Àjàyí ni wọ́n pè mí, wọ́n sọ pé àwọn ni wọ́n fún ẹ̀gbọ́n wọn ní òǹkà ilé ìfowópamọ́ mi láti fi owó ránṣẹ́ sí wa. Ẹ ṣé gan ni, adúpẹ́ fún ìrànwọ́ tí ẹ ń ṣe fún wa láti lè jẹ́ kí ètò yìí tẹ̀síwájú. náà kí wọn àkóso wọn ò ní gbẹ o, Ọlọ́run tún máa fọ̀pọ̀ rọ́pò. Tí ẹ bá fẹ́ kópa ní orí ètò yìí, ẹ jọ̀wọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn òǹkà tí ó wọ̀n ní orí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tí ẹ fi ń wò wá ní sáà yìí. Ó yẹ ká ní ẹ̀bùn míì fún yín nítorí ẹ mórí mi wú gidi, ó yẹ ká ní ẹ̀bùn míì fún yín. Ìwé òwe leléyìí, ìwé òwe Yorùbá, 500 òwe ló wà ń bẹ̀, àtúnṣe èdè Gẹ̀ẹ́sì àti ìgbà tí ẹ lè lò ó. Èmi ni mo ṣe àkójọ wọn. Bàbá wa Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ni wọ́n wá gbé jáde, tí bàbá wa Ọbásanjọ́, ààrẹ wa àná, tí wọ́n kọ́. Àfúnyín lélẹ̀ olófòfò ìjọba mi fún wọn. Adẹ̀tún fẹ́ fún yín lé ìwé yìí náà, kẹ́ máa rí kọ nǹkan tí ẹ bá rò nípa òwe yẹn, ẹ kọ sí, bá mi fún wọn ní eléyìí tí wọ́n kò sí. Ẹ̀bùn sì wà tí a máa tó fi jíṣẹ́. Ọ̀tọ̀ ní kán fi rán ni, ọ̀tọ̀ ní ká fi jíṣẹ́ o. Bẹ́ẹ̀ ni, kó tó dìgbà míì, pum, Bàbá là